máa bá wa share program yẹn tí a bá ti wọlé. Ẹ jẹ́ kí program yẹn go viral gan. Ẹ máa bá click love and like. A rí pé ó ṣe ọwọ́ alálẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Innal hamdalillah na'maduhu. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Ya ayyuhalladhina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. Ya ayyuhalladhina amanu يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. Adá ọpẹ́ fún Ọlọ́run, atọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa àgbà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kó má dúró lórí tiwọn nìkan, àwọn ará ilé wọn, àwọn sahaba, àwọn tabi'i tẹ́ dórí àwa tí à ń jẹ́ mùsùlùmí náà lápapọ̀. Ọlọ́run jẹ́ kí ládàáni ọmọ abẹ́ ẹni kọ̀ọ̀kan wa. Ihun tí a fẹ́ gbéyẹ̀wò lénìí, àkọ́kọ́ ni a ṣàdúrà fún gbogbo àwọn ẹni Ọlọ́run tó ti lọ pápátá, ọkùnrin ní obìnrin ní ọmọdé ní àgbà ní ẹni tó ti lọ pátá. Ọlọ́run bá kẹ́ wọn, bá gẹ̀ wọ́n, bá ṣàlékún ìkẹ́ wọn. Àwọn tí wọ́n wà láyé lónìí tó jẹ́ àwọn ẹni Ọlọ́run, àwọn àfáwà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́, àwọn tí wọ́n ṣẹ̀ wá kalẹ̀ láwọn òbí, àwọn òbí rẹ̀, ìyá ni bàbá ni ọkùnrin ní obìnrin ni. Ọlọ́run bá jẹ́ mi gbogbo lórí dáadáa. Lórí ìrìn àjò tá a mú wá lénìí, ẹ rí wípé gẹ́gẹ́ bí mùsùlùmí àti ìtara Islam, tá a bá rí ìwà àbàjẹ́ kan a ń láti kọ́ bágbára wa bá ṣe mọ́, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn wa àti hadith Ànábì náà tó sọ fún wa bẹ́ẹ̀. Á padà yà síbẹ̀. Ẹ jọ̀ọ́ àwa tá bá ti wọlé jẹ́ ká máa share program yìí, ká dẹ̀ máa bá click love and like. Ẹ rí i pé àkọlé wa lénìí a sọ wípé èsìn ọ̀rọ̀ àti ìkìlọ̀ fún Dr. Sarafa Gbadebo ní ìlú Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ burúkú, ọ̀rọ̀ kọ́rọ̀, ọ̀rọ̀ àgọ̀, ọ̀rọ̀ àìní adab, àìlẹ́kọ̀ọ́ yáyì tí wọ́n ń sọ nípa jama'atu Tablig. So òun ni mo fẹ́ fèsì sí lórí díẹ̀, kéyìn ṣe ìkìlọ̀ náà díẹ̀ fún wọn. Tọ́lọ́mbà ní kí wọ́n tún jáde kọ́ má correct ara wọn lórí rẹ̀. Wọ́n ṣẹ̀ wá gbà wípé nǹkan bẹ. Ọ̀rọ̀ ọmọ láfẹ́ treat fúnra wa, kì í sọ̀rọ̀ lé bàbá ẹnìkan. Ọ̀rọ̀ Quran àti ọ̀rọ̀ hadith Ànábì kì í sọ̀rọ̀ fùrọ̀ yálà yẹ anybody. Wọ́n ta kọ́ ta ké ni. Àkọ́kọ́ náà mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi àgbà, waziri ilẹ̀ Yorùbá, the wazir of Yorùbá land. Bàbá mi wọ́n ti fún dókítà náà ní èsì tó sì kún kẹ́kẹ́. Kódà nínú ẹ̀kọ́ kò yẹ káwo tún sọ kankan mọ́ lẹ́yìn ọ̀rọ̀ tí bàbá yìí sọ, ṣùgbọ́n a ní láti ti fi kó fi jẹ́ ìwúrí fún àwọn náà wípé tó inú ohun tí àwọn ẹ̀kọ́ tí
àwọn kọ́ àwọn ọmọ yìí o wọ́n tún gbé ẹ̀kọ́ náà jáde lọ́nà tó gbà dá bàbá mi wàzírù ilẹ̀ Yorùbá Ọlọ́run ní jẹ́ kú láíláí ẹ ní kú kẹ́ tó kú Ọlọ́run sì ní jẹ́ kú láíláí gbogbo lecture bàbá pápátá kò séyìí tó ṣe ń bẹ tó gbọ́ ń bẹ tó ní ní fáyidà ń bẹ yàtọ̀ sáwọn lecture òfò àwọn lecture àdánù lecture tó lè ba yí jẹ́ tó lè da àwùjọ rú bí àwọn lecture Sarafa Gbadebo Ọlọ́run ṣàánú wa ẹ̀dá kan wá bínú mú sẹ́ẹ̀tì kíníyàn díẹ̀díẹ̀ nìjàre ìfẹ́ kí kíníyàn ó dark ìfẹ́ kó bright ọ̀dá ẹ̀kọ́ sì manage díẹ̀ báyìí ẹ̀dá kan wá mi share program yìí ẹ jẹ́ kó kan Dr. Sarafa Gbadebo lára pẹ̀lú ìwà ìlẹ́kọ̀ọ́ àti àwọn kẹ́límọ̀ àìlẹ́kọ̀ọ́ tó jáde lẹ́nu wọn ẹ̀kọ́ yáyé ò sí fún wọn rárá ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Tablig tí dókítà sọ ìpìlẹ̀ ọ̀rọ̀ wọn tí wọ́n sọ níjọ́ Friday tọ́lọ́ lọ́hùn ni wípé wọ́n ní àwọn kan wọ́n lẹ̀ pósítà káàkiri nínú ìlú yìí àwa lọ ṣe ìjìmá a lọ ṣe ìjìmá tá a máa ń ṣe lọ́dọọdún ní Ògbómọ̀ṣọ́ nílùú Sarafa Gbadebo a lọ ṣe ǹjẹ́ on the 24 kọ́ ni a ṣe ìjìmá yẹn ni tá a sì parí ní on the 27 bẹ́ẹ̀ ni so mo rò pé wọ́n ti dákẹ́ lórí ọ̀rọ̀ Tablig tẹ́lẹ̀ ìyẹn Dr. Sarafa Gbadebo àwọn dọ́kítúrù wa Dr. Bilal Al-Asra bàbá o àkàrà wọn kó mu lọ mi ẹnu mi ọgbà kéńké lárúkọ ọmọ yín lórí ṣùgbọ́n ẹ foríjì mi torí pé orúkọ náà ń polówó orúkọ náà sì ń pe ọba aládé ẹ dákun Asif ẹ foríjì mi sá wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ rọ́dù ọ̀pọ̀lọpọ̀ hujja ọ̀pọ̀lọpọ̀ khuduru ọ̀pọ̀lọpọ̀ alaru náà ti kó wá lórí ọ̀rọ̀ Tablig wípé àní Tablig sẹ́ jama'atu tọ́wà fábìtì ni ọwà fábìtà jama'a tó fẹsẹ̀ rí lẹ́ni so wọ́n kó ẹ̀rí wá tíráta ti lè rí ibẹ̀ yẹn kọ́ mo fẹ́ lọ léni nínú àwọn ọ̀kẹ́ tí mo fẹ́ sọ léni àwọn kwẹ́sẹ̀ kan bẹ tí mo fẹ́ bi Dr. Sarafa Gbadebo torí pìlẹ̀ ọ̀rọ̀ wọn òun ni wípé wọ́n ní àwọn Tablig ní on the 24 lọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ wọ́n lẹ pósítà káàkiri wọ́n fẹ́ ṣe isimaofo lẹ́nu yín dókítọ̀ ẹ ti forí gbálẹ̀ Dr. Sarafa Gbadebo ní Ògbómọ̀ṣọ́ Ìṣẹ́yìn lèmi ti ń sọ̀rọ̀ Ìṣẹ́yìn ọmọ Ìṣẹ́yìn lèmi ẹ ti fi orí gbálẹ̀ sà ẹ ń sọ yí pé wọ́n fẹ́ ṣe isimaofo mùsùlùmí fa ẹ dákun tá a bá fẹ́ ṣe dáwà ọ̀nà wo la lè gbà ṣe ọ̀nà tẹ́yìn gbà ṣe nìkan ni ọ̀nà dáwà ọ̀nà tí Tablig ń gbà ṣe ẹ dákun á ní ìdí omi ọ̀nà tí Tablig ń gbà ṣe dáwà ọ̀nà ni gbogbo ìjọ pátápátá tí wọ́n ń ṣe dáwà pẹ̀lú ìjọ wọn kọ̀ọ̀kan ọ̀nà tí wọ́n lè gbà ṣe dáwà ni wọ́n gbà ṣe yẹn kò kí ń ṣe pé gbogbo ẹni tí ó bá ti wá sí halkọ ti yí gbogbo ẹni tí ó bá ti wá sí tí ó ti bá ti wá sí juma kó wá gbọ́ sámọ̀ ti yí òun ni ò sí lórí mílà ẹ kọ́kọ́ lọ túnù náà Tablig ọ̀nà tó ń gbà ṣe dáwà kìí sọ̀nà tí tó lẹ́tọ̀ọ́ àbí ọ̀nà dọ̀láàlù ni lẹ́nu yín ọ̀nà tí kọ̀ríbù ìjọ kọ̀ríbù tó ń gbà ṣe dáwà ọ̀nà àánú ní àbí ìjọ Islahuddin lọ́dọ̀ àwọn bàbá bá kí nílùú wo ṣé ọ̀nà tó ń gbà ṣe dáwà ọ̀nà bídíà ni àwọn ìjọ Nesfati ọ̀nà tó ń gbà ṣe dáwà ọ̀nà bídíà gbogbo àwọn tí mo kà lọ látòkè nílẹ̀ yẹn mùsùlùmí ni wọ́n o
tó lẹ́yìn sí ẹ̀yin ti yọ everybody kó nu mùsùlùmí ẹni tí ó bá ti jókòó lé hálíkọ̀ ti yín àbí kọ́ gbọ́ lecture ti yín any lecture kódà ẹ fẹ́ lè sọ pé ẹni dàkátìrà lẹ́yìn dọ̀kítúrù tẹ́yìn gbà yìí o kò sí mùsùlùmí mọ́nu ẹ̀yin nìkan ni mùsùlùmí tọ́mọ́ ẹ máa wá ṣe wáàsí bí èwí pé ẹ forí gbálẹ̀ Quran tá n tírìtì ṣé ìwé ilé bá bẹ́ẹ̀ nìkan ni hadith àwọn ahadisu anabi tó wá ṣé ìwé ilé bá bẹ́ẹ̀ nìkan ni ogún gbogbo mùsùlùmí nífa dókítà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wá ń ṣe bí èpè ẹ̀yìn lẹ mọ́jú ẹ wá ní tẹ́bìlìkì ẹ̀yìn ìtìmá tí wọ́n ṣe yẹn ìtìmá òfò ni àdádálé òfò ọ̀ní àánú ni wípé tá a bá rí ẹni tó lè lọ dá àwọn rú mbẹ ó yẹ kó dá àwọn rú ni ẹ̀yin ni ọba wá dá àwọn rú ó yẹ kẹ́yìn gẹ́gẹ́ wá kẹ́ wá dá àwọn rú mbẹ ni kẹ́ lè mọ̀ pé fọ́nú ọ̀nì 24 tá a wá ta èbógun ọ̀sọ̀ ìlú yìí láti wá gbé ìsìmá àká yín mọ́ ìlú yìí láti wá gbé ìsìmá àká yín mọ́ kí ló lè tẹ̀ wá síbẹ̀ kẹ́ wá dá wa rú àbí kẹ́ káwọn ọlọ́pàá wá ṣùgbọ́n gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí pátápátá sí dókítọ̀ ìwòye tí tèmi wòye sí ọ̀rọ̀ yìí ni wípé ó dàbí pé wọ́n ń ran yín ni kódà bóyá rẹ̀ jẹ́ pé àwọn kìrìsìtẹ́nì ni wọ́n ń gbé owó fún yín kẹ́ máa bà ìsìlámù jẹ́ torí ẹ̀ ń dójú ti mùsùlùmí o ẹ̀ sì ń dójú ti ìsìlámù tí ẹ bá ṣe pé ọlọ́run ń sọ Kùránì rẹ̀ ó ń sọ ìsìlámù rẹ̀ ni wàhálà ẹ̀ jìnnà ojú ẹ̀ bolẹ̀ aya Qur'ani ni inna anzalna alayka al-Qur'ana wa inna lana hafizun àbí tí bá ṣe aya yẹn gbé síra wọn Ọlọ́run ní àwa la sọ al-Qur'ani kalẹ̀ fún ya Ànábì àwa náà la sì kíyèsí àwa la ń sọ bẹ́ẹ̀ ni wa inna hafizun bẹ́ẹ̀ ni àwọn Ọlọ́run là ń sọ àwa là ń sọ tí ẹ bá ṣe pọ́lọ́run ló gbé ìsìlámù rẹ̀ lọ́wọ́ ni ẹ̀yin yìí ẹ ti fi ìwà orí ibú àti wáàsí òfò ẹ ti fi bàjẹ́ ẹ wá ń sọ pé tẹ́bìlì kan ó yẹ kí wọ́n lọ dà wọ́n rú bẹ́ẹ̀ ni kọ́ lọ pa wọ́n bẹ́ẹ̀ ni nítorí kíni ṣe dáwà tí tẹ́bìlì kì í ṣe kèjì dáwà tó mú yẹ́sì ni ẹ sọ fún mi ṣé kèjì ṣe dáwà tó mú yẹ́sì ni ẹ jẹ́ kí n ka kí ni wọ́n pè ní dáwà gẹ́gẹ́ dáwà torí ohun tí Tablig gbé lọ́wọ́ dáwàtú ilallah ni àdáwàtú ilallah ìpèpè sójú ọ̀nà Ọlọ́run wọ́n sì ń ṣe khuruju fi sabilillah wọ́n ń ṣe ìjáde lọ sójú ọ̀nà Ọlọ́run máa padà tírìtì àwọn ìrìn àjò Tablig lèmi Tabligu gẹ́gẹ́ Tabligu lèmi kódà mo ti lọ jáde 40 days mo sì tún lọ jáde tì náà mo lọ jáde láì mọye ìgbà mo mọ kí náà ń ṣe ń bẹ́ẹ̀ ẹni tí ó bá lọ jáde rí àbí tí ó lọ sáàrin wọn kò lè mọ nǹkan tí wọ́n ń ṣe àkọ́kọ́ inú ìrìnàjò Tablig tí wọ́n gbé lọ́wọ́ ni àdáwàtú ilallah ṣé kò sí dáwà nínú ẹ̀sìn tàbá wá fẹ́ ṣe dáwà sọ́nà tí Dr. Sarafa ń gbà nìkan láfi gbà ṣe dáwà ọ̀nà tí Tablig ń gbà ṣe dáwà àlè ló mọ́ ọ̀nà táwọn bàbá wa wàzírù ilẹ̀ Yorùbá tó ń gbà ṣe dáwà àlè lọ́nà ẹ̀ mọ́ ọ̀nà táwọn bàbá Dr. Asra ń gbà ṣe dáwà àlè lọ́nà ẹ̀ mọ́ bóun ni dáwà ṣe jẹ́ gan báwo la ṣe lè ṣe dáwà tó rọ́pọ̀lọpọ̀ sọ yí pé Tablig ń lọ jáde gangan ṣé inú ilé nìkan láti ṣe dáwà ni ní jáde ta kódà àsìkò tá a wà yìí dáwà ta nídìí gan àwọn ta nídìí ẹ̀ fún àlọ́ ṣe dáwà yẹn fún wọn ìjọba Nàìjíríà tó yẹ kẹ́ ṣe dáwà fún àbáwọn tó yẹ kẹ́ gbé ṣépè ẹ̀gbọ́n wọn ṣépè náà ìjọba Nàìjíríà tó yẹ kẹ́ ṣe dáwà fún ẹ̀ ṣe dáwà fún wọn náà nítorí kọ́ bàbà àpáyí ẹ̀ ń bẹ̀rù ìjọba Dr. Sarafa wọ́n ní àdáwàtú ilallahi tariquha wa wasailuha kathiratun dáwà ṣíṣe ìpèpè sójú ní Ọlọ́run wọ́n ní ojú ọ̀nà rẹ̀ ta lè gbà ṣe àti àwọn àlàkalẹ̀ rẹ̀ bá ṣe ṣe wọ́n lọ́pọ̀ lónìrànà máa fi ara balẹ̀ pé kí n ṣe àwọn kíní ẹ̀ ní episode kí n sún tó bí episode 10 12
torí ọ̀rọ̀ tablig máa padà wá sọ̀rọ̀ àwọn òwò ní tablig gan kí ni ń jẹ́ tablig kí ni wọ́n ń ṣe kí ni tablig ṣe nínú tablig gangan èmi ti lọ mo wà nínú wọn mo sì lọ jáde mo lè sọ dídá tablig mo sì lọ sọ àìdá wọn mo lè sọ dídá wa mo lè sọ àìdá wa nítorí pé kò síjọ ọ̀hún láyé máa ń ṣàṣàyẹ̀ ṣùṣù fi jahannama kò síjọ kan kò sẹ́ni kẹjọ́ àti pé òun ò níjọ ẹ̀yin tẹ́ ìpẹ́rẹ́ ńlá jẹ mọ́ tẹ́ ìpẹ́rẹ́ ní asálàfí ìjọkẹlẹ̀ yìí náà o lè dá wà láyé ọ̀sà wà nù jọkẹ náà ni wọ́n Sarafa nísìn Dr. Sarafa Gbadebo àwọn tí ń kírun lẹ́yìn àbáwọn tí wọ́n wà ní hálíkọ̀ rẹ̀ sí wọ́n ṣe jẹ́mẹ́ ni igi ni wọ́n ni àbẹ́ ẹranko ni wọ́n so fún di eléyìí ìrìn àjò tablig máa sọ gangan kí ló báwo ni wọ́n ṣe máa operate kí ni wọ́n máa ń ṣe níjàde gangan àǹfààní wo ní tablig mú wá fún wa aburú wo ní tablig mú wá ǹjẹ́ wọ́n láburú ǹjẹ́ wọ́n láǹfààní ẹnu mi gbà láti sọ̀rọ̀ ló débẹ̀ nítorí pé mo wà nù wọn mo sì lọ sí jáde ẹni tí ó bá dé ibì kan Ànábì ní àwọn ọ̀rìn yẹn mẹ́ta kan bẹ ẹ gbọ́dọ̀ jà wọ́n níyẹn ẹ gbọ́dọ̀ pè wọ́n nírọ́ arìnrìnàjò tí ń bọ̀ ń sìn ìhun tó ń bá bọ̀ lórí ìrìn àjò rẹ̀ ó ní báyìí lòun bá bọ̀ láti orí ìrìn àjò òun Ànábì lẹ gbọ́dọ̀ jà níyẹn nítorí pé ibi tó lọ tó dé yẹn yìí ò tí ì lọ bẹ̀ ọ̀rọ̀ tẹ́ni tí lọ jáde bá sọ nínú ọ̀rọ̀ tablig kò sẹ́ni tó lè rọ́dù rẹ̀ náà ọ̀ntì ẹni tó bá tó lọ tó rí nǹkan mi yàtọ̀ sí yùn so wọ́n ní da'watu ilallahi tariquha wa wasailuha kathira ìpèpè sójú ní Ọlọ́run tí tablig náà jẹ́ kan náà àwọn tí ń pèpè wọ́n ní ojú ọ̀nà ó ní àwọn ojú ọ̀nà onírànràn àti àwọn àlàkalẹ̀ tó pọ̀ wọ́n wá ní tubda'u fil baiti ìṣedáwà ìpèpè sójú ní Ọlọ́run ìmá pé àwọn èèyàn gbẹ́tọ̀ ẹkọ́ ònú wà bàjẹ́ wà burúkú lẹ́lẹ́yìí kọ̀dà wà dáadáa lẹ́lẹ́yìí báyìí lọ́lọ́run wí báyìí l'Ànábì sọ ìmá ṣe léyìn ká máa ṣe dáwà yẹn wọ́n ní tubda'u fil baiti inú ilé ló ti bẹ̀rẹ̀ lórí ìyàwó lórí ọmọ lórí ọkọ lórí àbúrò lórí ẹ̀gbọ́n lórí bàbá àtìyá lórí ẹbí lórí ará inú ilé ní dáwà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọrú yìí náà sì ẹ̀yin Gbadebo tẹ́ ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ orí ní ti tabatúdìlé yìí ààrẹ lẹ́bọ̀ ń bẹ́ tabatúdìlé yìí ààrẹ kírísítẹ́nì ń bẹ́ wọ́n sì ní ká bẹ̀rẹ̀ dáwà wa láti inú ilé ni lẹ́yìn ìgbà yẹn kọ́ wọ́n ní watakunu fil masjidi lẹ́yìn ìgbà yẹn àgbè dáwà kó inú ilé àgbè lọ sí mọ́sálásí tí dáwà bá ti dé mọ́sálásí a pàdé ẹni ta ìjọ ṣe fámílì nínú ilé a pàdé àwọn mọ́sálásí dáwọ̀ dọ́dọ̀ wọn ṣùgbọ́n àwọn ta lọ mọ́sálásí yẹn ta lọ sí dáwà fún yẹn ará àdúgbò ni wọn which means yí pé àwọn jìrọ́nù wa àwọn ará àdúgbò wa tó jẹ́ àwọn jìrọ́nù àwọn ará àdúgbò wa lẹ́yìn ìgbà tá a bá ṣe dáwà fáwọn ará ilé wa tán ó ka ará àdúgbò wa rè ábẹ̀ láti mọ́sálásí àwọn ará àdúgbò mẹ́tajọ kírun àwọn kan bẹ mùsùlùmí sì ni wọn ò ní wá kírun tẹ́yìn tẹ́ kírun tẹ́ bá kírun tán ẹ lọ yọjú sáwọn tí ò wá kírun yẹn lọ ṣe dáwà fún wọn kí ló lè tẹ̀ wá kírun. wàlìmọ̀dẹ̀rásàtì ohun tó jẹ́ kí sọ pé mọ̀dẹ̀rásàtì ń bẹ yẹn wàtàkùnà fìlìmọ́síjídì wàlìmọ̀dẹ̀rásàtì torí wàlìmọ̀dẹ̀rásàtì tí mo wí lásán yẹn àwọn yóò pé bẹ́ẹ̀ mú pítà dání tí mo fi pè mọ̀dẹ̀rásàtì tí ò jẹ́ mọ̀dẹ̀rásàtù harufu mini hurufu lijari ó ti wọlé tọ̀ níbi masjidi watakunu fil masjidi wal madrasati ìdí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ nìyẹn ẹ̀dàkùnrin yóò ń ké gbogbo bí ti bá ti sọ ní ẹ̀mà rí mi mọ́ kankan o fakiru ilẹ̀ ilmi ni mi lẹ́yìn ìgbà tí a bá gbé ẹ̀yìn dáwà ṣiṣẹ́ ìpolongo Ọlọ́run ìkọ́ aburú kò lọ́kàn àwọn èèyàn ìfi ìjọkànṣọ Ọlọ́run sí wọn lọ́kàn nínú ilé wa tán táwọn ará ilé bá ti complete lórí rẹ̀ á bọ̀ sí mọ́sálásí láti mọ́sálásí á bọ̀ sí àdúgbò láti àdúgbò á bọ̀ sí ilé kéwú àwọn ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan alimodirasatu àwọn ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan á tún ibi tá a ti wá gan níletò ni ó ti kó ládùúgbò kan nìkan ìlú bíi mẹ́rin bíi márùn lè pàdé ilé kéwú kan
dáwà náà á gbé débẹ̀ wọ́n fi múnẹ̀sàbáàtì bẹ́ẹ̀ ni á gbé dáwà sí gbogbo inú ilé lẹ́yìn inú ilé mọ́sálásí ẹ̀yìn àdúgbò ilé kéwú àti àwọn agbègbè kọ̀ọ̀kan tó yẹ káwa ní ọ̀tọ́ọ̀ṣì àwọn àwùjọ kẹ̀kẹ́ tá a bá ti ń dé wọ́n wá ní àwọn dáwà táwọn kọ̀ sí lábẹ́lé nìyẹn gbogbo àwọn eléyìí ajáde o ṣùgbọ́n àwọn dáwà kan bẹ́tẹ́ kó ṣe pàtàkì gan níbi tí wàhálà ti máa ń pọ̀ sí jù níbi tí àdánù ti máa ń pọ̀ sí jù níbi tí mùsíbà ti máa ń pọ̀ sí jù wọ́n la gbọ́dọ̀ lọ sí dáwà ń bẹ̀ wọ́n wá ní wọ̀mínẹ̀ dáwàtí lẹ̀ amúrì bil ma'rufi wọ́n ní nínú dáwà tá a ṣe tá a fi máa pàṣẹ dáadáa fáwọn èèyàn àdáwàtú al-amru bil ma'rufi tá a fi máa pàṣẹ dáadáa fáwọn èèyàn wa naha anil munkari tá a sì máa kọ ìwà àbàjẹ́ fún wọn fil aswaki inú yàrá yẹn ni lọ́jà wa ìjáde kẹ́kọ́kọ́ nìyẹn náà ọjà a máa lọ báwọn yẹn lọ́jà pé ẹ̀yin jẹ́mẹ́wa bàbá ṣe ìrajà tá ń tajà ẹ jẹ́ ká máa páyọ̀ ọlọ́run ẹ má jẹ́ ajíjalè ara wa ká má jí nǹkan gbé bọ́lá báyìí ní ọlọ́run sọ báyìí lànà ẹbí sọ báyìí làwọn àfáà sọ báyìí ní ẹ̀yin kìyàsí lórí rẹ̀ báyìí ní ìjìmọ̀ lára wa a máa sọ fáwọn yẹn báwọn fil aswaki nínú ọjà wà fi kulli makani àti gbogbo àyè kọ̀ọ̀kan tá a bá ti ń dé bóyá bí ṣọ́ọ̀pù ni bóyá bí ibùjókòó kan ni wà fi kulli makani yudharu fihi al-munkar yes àti ẹni àyè tá a bá ti dé ẹni ṣọ́ọ̀pù tá a bá ti dé ẹni ọjà tá a bá ti dé ẹni àyè tá a bá ti dé taari pé fihi munkari ìwà àbàjẹ́ pọ̀ ń bẹ ìwà tọ́kẹ̀ kọ́ ìwà tọ́mọlúwàbí gbọ́dọ̀ máa ọkọ̀ ń bẹ agbọ́dọ̀ máa ṣe dáwà fún wọn ìrìnàjò sí Tablig máa ń rìn ní mò ń sọ yẹn wọ́n wá mú àdìsí ànábì wáyé pé qala Rasulullah sallallahu alayhi wa sallam man ra'a minkum munkara ànábì ní tẹ́ bá rí aburú kan àbí mùsíbà kan nǹkan kan tọ́kàn kọ́ ohun tó lè kóṣùtà bá yẹn lọ́dọ̀ ẹnìkan tẹ́ bá rí falyughayyirhu biyadihi ẹni tó rí yẹn kó fi ọwọ́ rẹ̀ kọ́ ní ohun tó jẹ́ wípé wa alaikum salam wa rahmatullahi wa barakatuh wa lẹ́ni tó yẹ wípé ìwà tí ó wù yẹn ìwà tí ọ̀dà ni ẹni tó wá rí yẹn man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi àdìsí ànábì ní àdìsí ọlọ́láfíà ni ẹ kọ́ ẹ fi ọwọ́ yín kọ́ ìfọwọ́kọ yẹn ó yẹ kí ìlú ti ṣẹlẹ̀ Nàìjíríà báyìí tó yẹ pé ìwà àfa Gbadebo tó yẹ pé orí ẹyin ẹ bá ní Ikilo lórí torí mo rí wàásù gẹ nígbà mo gbogbo wàásù tẹsán láti kéde lórí Tablig mo rí pé lákìlà lakum wala tafkira wala tadbira lákìlà laka wala tafkira wala tadbira ẹ̀ ń ṣe wàásù bí ká sọ yí pé bóyá bí kí kẹlẹ́sì mi kọ́ máa ṣe wàásù against Islam bí kẹlẹ́sì mi máa ṣe wàásù against Islam bẹ́ẹ̀ ṣe nìyẹn la yujadu fa'idatan minhu èmi ọ̀rọ̀ àǹfààní kan nínú gbogbo tẹ́sọ ànábì wa lẹ́ni tó bá rí wa bàjẹ́ kan ara dá wà nìyẹn ká fi ọwọ́ kọ̀ ó yẹ ká ní fọwọ́ kọ̀ ìwà bàjẹ́ tí lọ Nàìjíríà láti ọjọ́ yìí gbogbo àwọn olórí wa tí ó ṣe ẹ̀kan yẹn sí ó yẹ kẹ́yìn àfọ àtẹ̀sọ̀rọ̀ yìí Gbadebo tẹ̀sọ̀rọ̀ yìí ó yẹ kẹ́ ti káwọn ọmọ jáde àwọn ọmọ tẹ̀sọ̀ àlùkọ̀ fún ìpè tọ̀hún tí Nàìjíríà yìí ṣe yọ̀ ọ̀dà ẹjẹ́ àlọ́ fọwọ́ kọ̀ ṣùgbọ́n ẹ̀ ní lọ ẹ̀ ń bẹ̀rù ìjọba ìgbà ilẹ̀ máa mú àyà àti ńláwà àti rọ̀ṣúlù wa wọ̀wúlẹ̀ amúrì mi ń kún àwọn amúrù mi ń kún tọ́lọ́hún sọ sáwọn àwọn ìjọba Nàìjíríà tí wọ́n bá yíwa jẹ́ yìí ní sáwọn ni ibi tó yẹ kẹ́ síwáàsí ẹ̀ síwáàsí bẹ́ nítorí kí ìjọba bàbà mú yín àwọn ìjọba tẹ́ kẹ́ síwáàsí tó gbóná gẹ̀fọ́ ẹ̀ ṣe fún wọn ẹ̀ wá rán níbi gọ́dẹ́ lórí múbàrí ẹ̀ ń fẹ́ rí Dr. Sarafa Gbadebo ẹ̀ wá ń fẹ́ rí bí gọ́dẹ́ lórí múbàrí àbí fàyín lámúyẹ́sítẹ̀ tí anábì ní téèyàn ọba lágbára àti fọwọ́ kọ fábìlì sáàni yìí kéèyàn fẹnu kọ irú èyí táwa ń sọ yìí ọ̀gá mi Idris Dawud welcome Yorùbá ní sẹ̀ no going back ni o
That's the only solution we have in Nigeria. So anabi tí yẹn bá lágbára àti fọwọ́ kọ̀ pé kẹ́ bá ènìyàn jà kẹ́ jọ dàbí wèrè family sáàni ẹfẹ́ ló kọ́. Fàyínlám yẹ́sítẹ̀tì tágbára ẹnu ọba tún wá kọ̀ fábí kọ́lí bí yìí anabi ní akáfi ọkàn ọkọ ìwà àbàjẹ́ yẹn wọ́n wá ní kọ́líbù yẹn gẹ́gẹ́ anabi ní wàdálíkà adíáfìlì ìmán òun lọ́lẹ̀ jù ní gbàgbọ́. Bí wọ́n ṣe mo mú díẹ̀ wá nínú àwọn ìbára ìrìn àjò dáwà díẹ̀ ọjọ́ tí bá fẹ́ sọ lórí ọ̀rọ̀ tablig máa kó àwọn kìtàbọ̀ àti ọjọ́ pọ̀ dáadáa máa ń kó àwọn kìtàbọ̀ àti àwọn àkọsílẹ̀ tí ó pọ̀ dáadáa inshallah. Bọ̀bọ̀ kọ́kọ́ fẹ́ léyìí ṣe wọ́n ní àti èsì fún Dr. Sarafa Gbadebo nílùú Ògbómọ̀ṣọ́ ni. Torí Dr. Sarafa Gbadebo wọn ò ní ẹ̀kọ́ dáwà. Ṣé dáwà lẹ́wà ṣe fún tẹ̀bílíkì lẹ́sẹ̀ ni àbí? Dáwà tẹ́sẹ̀ tẹ́ ni wọ́n ń ṣe ìsímà òfò ìsímà àdánù wọ́n ń ṣe bídíà tí wọ́n bá kú síbẹ̀ wọ́n wọ̀nà àìbẹ́ẹ̀kọ́. Aya Kùránì sì ní ud'u ila sabili rabbika. Tẹ́ bá fẹ́ pè yẹn sínú ẹ̀sìn tẹ́ fẹ́ ṣe wáàsí fáwọn èèyàn ẹ ṣe wáàsí fún ẹ pè àwọn èèyàn sínú ẹ̀sìn pẹ̀lú ọgbọ́n wisdom bil hikmati wisdom wàlìmọ́wọ́ ìzọ́tìlẹ̀ asánà àti wáàsí tó rẹwà. Kódà ayé Kùránì tẹ́ bá fẹ́ bá wọn jayẹ̀ gan ẹfẹ́ jọ ṣe mọ̀nẹ́ káṣà bóyá ẹfẹ́ ṣe tarukíṣẹ́ lára ara yín ẹfẹ́ bá wọn ṣe mọ̀nẹ́ káṣà. Ó ní wajadiluhum billati hiya ahsan. Wajadiluhum ọ̀gá mi ẹwà pọ̀ Nurudin ẹwà pọ̀ ẹ̀sùn ni wajadiluhum billati hiya ahsan. Tẹ́ bá tún fẹ́ jọ ṣe fàǹfà tẹ́jọ jara yín yẹn ẹtún jara yín yẹn lọ́nà tó bá dáa. Sọ́nà tó bá dáa lẹ́yìn fi ń preach síta yìí. Gbogbo yẹn láyé pápátá báyìí mubtadi lọ́dọ̀ yìí. Gbogbo yẹn láyé pápátá báyìí kèfèrí lọ́dọ̀ yìí. Gbogbo ẹni tí a bá ti wá gbọ́ lẹ́jọ́ yìí àbí tí ò sí ní hálùkọ́ yìí àbí tí ò sí lè kéwòn yìí báyìí kò sí lórí mílà. Ṣé wọ́n ṣépè fún yín ni? Ẹ̀rẹ̀ ń báyé jẹ́ dókítà wa Al-Asra ọlọ́ba agun bàbá lẹ́mí bàbá lọ́kọ́ àwa ní usulu fiki gbàtà fún wa ní Islamu din lọ́dọ̀ nílé kí bàbá kí nílùú Allah yarhamu. Irú àwọn bàbá yẹn àwọn bàbá bá kí yẹn àdáwòtà àlìjẹ́ náà wọn sórí orí ibú tẹ́yìn ṣe láwọn ṣe nígbà àwọn bàbá bá kí tí wọ́n bẹ tí àwọn eléégún láwọn eléégún tí wọ́n ní òǹdè tí ń jẹ́ gidi ògùn tí ń jẹ́ gidi lọ́wọ́ ṣe bá bàbá yìí wọ́n kojú wọn gbà ní níbo lẹ̀ yí wá. Ìwọ Dr. Sarafa Gbadebo yìí nísìn òun rẹ̀ rí bí gọdán sí ẹ̀yìn tẹ̀blígì àwọn eléégún bẹ lọ́dọ̀ yìí lọ́sọ̀gbọ́n bẹ Ògbómọ̀ṣọ́ bẹ yẹn ẹ lọ ṣe dáwà fún wọn ẹ lọ bọ́sọ lọ́rùn eégún kẹwò báyìí yóò ṣe bàjẹ́ tó àwọn ọlọ́sùn bẹ lọ́dọ̀ yìí bẹ yẹn tí wọ́n ń bọ̀ sùn àwọn oníyèmọ̀já bẹ lọ́dọ̀ yìí bẹ yẹn Dr. Sarafa Gbadebo ẹ lọ bá ọkẹ lọ sọ́wọ́ yẹn pé tọ̀ kí wọ́n lọ dá àwọn rú mùsùlùmí fa sábẹ́ mọ̀ pé mùsùlùmí ni tẹ̀blígì ni àwọn kẹ́lìmọ̀ tẹ́ sọ lẹ́nu yẹn gan kẹ́lìmọ̀ bíi pé èyàn ti forí gbálẹ̀ ni bíi pé ẹjì di pẹ́sẹ̀ntì lójú mi bíi pé ẹjì di pẹ́sẹ̀ntì ẹjì forí gbálẹ̀ Dr. Sarafa Gbadebo ẹ wá ń sọ wípé ẹ̀yìn ó yẹ kí wọ́n lọ dá àwọn rú ni ìtìmá òfò àkójọpọ̀ òfò ni wọ́n ṣe sámú òfò kọ́lẹ̀ yìí ṣe lérí mímbà àbí ẹ̀ ní kí wọ́n lọ dá àárín àwọn ọmọ ìyá yìí mùsùlùmí ẹ̀ lọ ní kí wọ́n lọ dá wọ́n rú níbi tí wọ́n ti kóyọ tí wọ́n ṣe dáwà tí wọ́n kóyọ tí wọ́n ń kírun tí wọ́n kóyọ tí wọ́n ń ka àdìsí ànábì tí wọ́n kóyọ tí wọ́n tìlàwà àlùkùránì tí wọ́n ka àwọn àyátò àlùkùránìyà subhanallah. ọ̀rọ̀ yẹn ó rí bákan lára mi fa ẹ̀rọ kan bá ń ṣe àpúrógámù ẹ jẹ́ kó kẹ́ Dr. Sarafa Gbadebo lára
mi tí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tẹ̀blíkì gan o máa farabalẹ̀ wá gan mo fẹ́ wá tu ẹ̀pẹ́ rẹ̀ lórí ọ̀rọ̀ tẹ̀blíkì. bàbá mi Wàsíù lẹ Yorùbá kọ́lọ́n jẹ gùn lẹ́mi lórí dáadáa àtọ̀pọ̀lọpọ̀ àláfíà rẹ̀ tọ́ nẹ́ra tán fàyàrọ̀ bí abikila ní mọ́ gàjí náà ọlọ́mọba gùn yín lẹ́mi. bàbá sọ̀rọ̀ níbẹ̀ bàbá ní nígbà tí àwọn tó ń sọ̀rọ̀ pa àwọn pé ọyẹ kí wọ́n lọ da àwọn rú yìí wọ́n ti fi kẹ́límọ̀ la ilaha illallah wọ́n ti kọ́kọ́ di mùsùlùmí náà ẹlẹ́ẹ̀kejì níbi wọ́n wà yẹn wọ́n ń kírun wọ́n ń ka Qur'an ẹ wá ní wọ́n ti ṣe bídíà. mo sọ níbẹ̀rẹ̀ lecture mi níbẹ̀rẹ̀ program yìí pé mo fẹ́ béèrè question kan lọ́wọ́ Dr. Sarafa Gbadebo mo ń bọ̀ àsórí question yẹn. nǹkan tí Tablig ń ṣe ń bẹ̀ yẹn àwọn àyátùl Qur'aniyya tó báàkì ẹ̀ tó pọ̀ ọ wà dáadáa máa farabalẹ̀ ṣe program lórí rẹ̀ tí máa kó àwọn húdùrù yẹn wá àwọn ẹ̀rí àwọn dalil tó jìdò máa kó wá fún yín tó báàkì yí pé orí mílà ní Tablig wa. kọ́ńtì wo ni ò ti sí Tablig ẹ sọ fún mi ẹ sọ kọ́ńtì ọ̀hún ẹ sọ kọ́ńtì ọ̀hún. àwọn Tablig tẹ́ ní pé wọ́n lọ jáde yìí ìbéèrè tí mo fẹ́ béèrè lórí rẹ̀ kí n tó lọ síbẹ̀ mo ń bọ̀rọ̀ bọ̀ lẹ́ẹ̀kan wípé ìsọwọ́ṣe dáwà Dr. Sarafa Gbadebo kò sí ẹ̀kọ́ ń bẹ ààrí àdàbò nínú ìsọwọ́ṣe dáwà wọn àwọn eléyìí kò sẹ́nìkan tí wọ́n sọ fún Dr. Sarafa láyé wípé tọ́ ó ṣe kíní kan o kò sí kọ̀mọ́ṣe náà ni àníbò tún máa wò kankan ẹ rí olórí ibú ni o kódà yóò sọ fún yín pé olórí ibú lòún ṣe àwọn yóò tún tẹ̀lé ibi táyé bàjẹ́ dé ààrẹ ìjọba ìpótò òun tóun yí olórí ibú lòun o ayé òun ti bàjẹ́ o àtúrà àwọn èèyàn tó sọ yìí pé àwọn adé wo olórí ibú káàkiri aláìjájọ́ ìjọ rẹ̀ yóò tún níjọ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ohun tí mo rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbọ́ lecture Dr. Sarafa Gbadebo ni wípé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ẹlòmíì dàgbà ṣùgbọ́n làákàyè rẹ̀ kò tí ì débi asẹ́ àjọ tó fi jọ nǹkan ẹlòmíì ò ní lórí ẹlòmíì ò ní asẹ́ tí wọ́n bá fi ń ṣe ọ̀rọ̀ kò ní lórí tẹ́nìkan bá fẹ́ sọ ọ̀rọ̀ kan wípé ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ sọ o nínú ẹ̀sìn Islam ní ọ̀rọ̀ Islam o àkọ́kọ́ ọ̀rọ̀ yẹn ẹ kọ́kọ́ rí àyà Kùránì lórí ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ tó sọ yìí o ẹ bá fẹ́ gbà gẹ́gẹ́ bí ẹ̀rí bẹ́ẹ̀ àyà Kùránì ó jáde bẹ́ẹ̀ èmi nìyẹn lẹ́yìn àyà Kùránì ẹ nídìí hadisu mini hadisi nabawiyya hadisi kan náà hadisi anabi ẹ gbọ́dọ̀ ní níbẹ̀ ó di mélòó ó di méjì ẹ rí ijma'ul ulama ẹ rí níbẹ̀ ọ̀rọ̀ táwọn àfáà sọ lórí ẹ̀ tí wọ́n fẹnu kò lé àbí wọ́n sì yàpẹ̀ ẹnu ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ẹ rí kìyàsì níbẹ̀ ìkíní ihun tí wọ́n sọ lé lórí yẹn ìjẹ́ àwọn kan ti sẹ́rí tí wọ́n sorí ire àbáwọn kan ti sẹ́rí tí wọ́n sorí ibú tẹ́ bá ti rí pọ́ìntì mẹ́rẹ̀ẹ̀rin yẹn nínú ọ̀rọ̀ èèyàn nínú ọ̀rọ̀ Islam náà ọ̀rọ̀ kéwù ni mo ń sọ o ẹnìyẹn kọ́rẹ́ǹtì ẹ lè gbọ́rọ̀ rẹ̀ wọlé tẹ́ bá wá gbà wọlé ẹ wà á fi tó bá sọ gbọ́rọ̀ yẹn tẹ́ ẹ wà á fàjò orí yìí sẹ́ ọ̀pọ̀lọpọ̀ wà lónìí àwọn dọ́kítùrù wá sọ dọ́kítọ̀ sọ ṣé dọ́kítọ̀ lànẹ́bì ṣé dọ́kítọ̀ Al-Qur'an ni ẹ̀yà àtibáwò wọn ni mò ń bá wí o ẹ̀rọ ọmọ mi ó ti ya wèrè kágoro àwọn dókítà ní ìjáde ọ̀dá àwọn dókítà ní kìnnìkì ọ̀dá ṣé dókítà ní bàbá ẹ̀yìn òun ni ọ̀gá ẹ̀ta níbi tọ́já níbi tọ́lọ́wọ́n rẹ̀ sí ọdún ọlọ́pàá ṣe dáadáa fún bàbá wa àgbà Dr. Asra mọ̀tún tí wọ́n kílẹ̀ kẹ́ sí bàbá lọ́kọ́ wa ní usulu fíkì iṣẹ́ bàbá wa sọ fún wa tí a bá wà ní fíkì class tí wọ́n bá ń kọ́ wa ní ẹ̀kọ́ lọ́wọ́ bàbá àtàbá béèrè question tí ara àtàbá wá tí èso ọmọ ilé kéwú tó bá béèrè question bàbá dáhùn question yẹn
tọmọ lé kí ó bá béèrè question tí wọ́n sì rí wípé nínú àwọn akíkanjú ni bàbá máa sọ fún mi bẹ́ẹ̀ dáadáa bàbá inú ẹni tó jẹ́ kémi ó gúùdù nínú tírà kíkà Dr. Asrau ni gbogbo ẹni mo lè fi sọ ẹni tí mo lè mú sí kejì bàbá wa bàbá mi aliwaziru ilẹ̀ Yorùbá ni mudiru mọ́díkàsì wa ní Islahudeen nílùú wo gbogbo àwọn máa ń challenge wa kí ni wọ́n máa ń challenge wa fún tàbá béèrè question kan báyìí pé gẹ́gẹ́ bí àwa tòláàbò àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wípé tó anísùwálì kan o ó ní ok màláwù sùwálì ta ló ní question àná ìwọ́n sálì ẹ béèrè tàbá wá béèrè question tó bá rí pé question tó yẹ kí àwa ní o ti mọ̀ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n tá a yọ lẹ́tà kí kàdíà débẹ̀ wọ́n wà ní kálọ̀ kàtíà àwọn onídàá ló Dr. Asrau máa ń ṣe kíní yẹn fún wa dáadáa adẹ̀rẹ̀ àǹfààní ẹ̀dùn ni tó bá béèrè question lọ́wọ́ Dr. Asrau nígbà tá a fi wà lé kéwú Dr. Asrau máa sọ fún wọn yìí pé bọ́n ti máa ń sọ ni mo fẹ́ sọ yìí wọ́n ní asọ́ọ̀ṣì ṣákì iṣẹ́ asọ́ọ̀ṣì rí ọ̀ṣì èwo ló lè kàtíà sí èwo ló lè kàtíà sí wọ́n ṣètò bẹ̀rẹ̀ wọ́n lọ kàtíà kàjá wọ́n béèrè question lọ́nu máa lọ mọ́kítàbà nù lẹ́kọ̀ọ́ lọ kàtíà kò wọ́n tún wá rẹ̀ wá lọ́wọ́ wọ́n ní inú tí a báyìí lọ́wọ́ ẹ̀ lọ́kà ìgbà mi wọn àti wá mọ́nu mọ́kítàbà wọn láìbírì wọn ọlọ́ba àṣẹ dáadáa fún yín o ọlọ́jà kàtùbọ̀tẹ́ yín wọ́n dà àwọn dọ́kítùrù wọ́n ní èwo ló lé kàtíàsì Dr. Asrau mọ́ sọ kẹsẹkẹsẹ Gbadebo o èwo ló lé kàtíàsì àwọn náà pé àfikà náà lọ kàtíà lóòótọ́ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé àṣẹ tẹ́ ń tẹ̀lé ẹ̀yin Gbadebo kí ló tẹ́yìn ló lè kàtíà tọ́ yẹ pé wàkílà wọ̀kọ́lá lẹ́ ń gbọ́ wàkílà wọ̀kọ́lá wọ́n ní wọ́n pé àwọn dókítà wa sọ pé who are the doctor ṣé dókítà jáde bí Ọlọ́run àwọn dókítà ní jáde ọ̀dà kí ló tí ò lè ka tí a kọ lọ síwádìí almost bíi tíra over 200 ní Dr. Asrau tí wọ́n kà kalẹ̀ fún wa yí pé tó ọ fi báàkì ọ̀rọ̀ pé tẹ̀bílíkì da èwo ní ẹlẹ́jì kan jáde ń bẹ́ tẹ̀bá ní tẹ̀bílíkì ọ̀dà kàtí àlórí wọn yìí ní ẹlẹ́ẹ̀kejì ìrìnàjò tẹ̀bílíkì ń rí àwọn èèyàn ń fún yín nírò ni ṣèwádìí lórí wọn yìí pé ǹjẹ́ wọ́n ṣe ń bí ọ̀dà lóòótọ́ ìjà àkúnfàṣì kúnbìnẹ́bà yìí fatabayyanu tẹ́ bá ti rí information kan ìró kan ṣèwádìí lórí rẹ̀ kẹ́ tó dájọ́ àbí kẹ́ tó sọ̀rọ̀ sórí rẹ̀ question tí mo á fẹ́ béèrè lélẹ́yìí lọ́wọ́ yín Dr. Sarafa Gbadebo ẹ dákun ẹ bá ń share program yẹn bá mi share lógún ẹ bá ń share lọ́gbọ̀lọ́gbọ̀ ẹjọ́ kẹ Sarafa Gbadebo lára ẹjọ́ Dr. Sarafa Gbadebo nǹkan tẹ́mi fẹ́ béèrè lọ́wọ́ yín question tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tẹ́ ẹ bá dáhùn question yẹn tẹ́ ẹ bá dáhùn question yẹn ayé yóò sì ta tẹ́ ẹ bá dáhùn question yẹn sẹ́ ayé yóò ta mo tún ti repeat lẹ́ẹ̀kan sí ẹ̀yin lẹ́fà kọ́ yẹ ká máa ṣe pé ayé Al-Qur'an ni wáyílú likulli humasati lumasa ègbé ibi dẹni Ọlọ́run kọ́ máa bá abúni lójú ẹni àtàbúni lẹ́yìn ẹni àwọn tí ń buni lójú ẹni àtàwọn tí ń buni lẹ́yìn ẹni ègbé Ọlọ́run kọ́ máa bá wọn ṣùgbọ́n èmi rò pé mi ti bu yín báyìí dókítà nínú kìí ṣe pé ipe ayé yẹn ta tẹ̀ bá dáhùn question yẹn torí àwa fẹ́ sàǹfààní látara question tẹ́mi fẹ́ béèrè kèléwé tí ì ṣe pé tọ́lá yìí náà sọ pé ìṣímà tá à ń ṣe ìṣímà òfò ni èyí jẹ́ ẹ̀sọ́ direct ni ẹ̀wulẹ̀ làánẹ̀ wà látẹnu yìí direct ni pé ìṣímà òfò là ń ṣe ìṣímà àdánù lẹ́nu yìí ibi dẹni Ọlọ́run kọ́ máa bẹnu tẹlifíṣọ́n ibi dẹni Ọlọ́run kọ́ máa bẹnu ẹnu tẹlifíṣọ́n question tí mo fẹ́ béèrè lọ́wọ́ ilé lẹ́yìn tàbílíìgì tẹ́ ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí èmi jẹ́ kẹ́nu tàbílíìgì bàbá mi tàbílíìgì ni bàbá tó bí mi lọ́mọ tàbílíìgì ni bàbá mi ń ṣe súnà wọ́n fi èrògbọ́n lẹ̀ mo fẹ́ bọ́ sórí question tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni o bàbá tó bí mi lọ́mọ wọ́n ṣe súnà wọ́n ní bíà wọ́n ní rúgbọ̀n wọ́n fi súnà wọ́n fi sùn èrògbọ́n lẹ̀
bàbá tó bí mi lọ́mọ ṣòkòtò wọn ọ̀kẹ́lẹ̀ wọ́n ṣe súnà ṣòkòtò bàbá tó bí mi lọ́mọ wọn a máa wé láwàní wọ́n ṣe súnà ìbẹ̀lẹ́hùn náà bàbá tó bí mi lọ́mọ ìyàwó wọn tó jẹ́ ìyá mi tó bí mi lọ́mọ ẹlẹ́hà ni ẹlẹ́hà tó bojú yẹ́yẹ́ ẹlẹ́hà tó bojú yẹ́yẹ́ àkọ́bí bàbá mi lọ tó jẹ́ àkọ́bí bàbá mi lọ jù sí ilé kéwù tàfíìs pé kó lọ ha Quran ọmọ tí ẹni yẹn náà bí òun náà tó ha Quran lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ju èmi náà sílé kéwù pé kí n lọ ha Quran àwọn olùkọ́ mi tó kọ́ mi tí mo ṣe tàfíìs lọ́dọ̀ wọn máa jẹ́rìí sọ̀rọ̀ tí mo sọ lórí program báyìí àbúrò tó tẹ̀lé mi bàbá mi tó jẹ́ Tablig wọ́n mú ọ lọ sílé kéwù tàfíìs Al-Qur'an wọ́n sì tún mú a lọ sí ilé kéwù mọ́dírásà tààtù kọ́ dìrọ̀sà tààkọ́ ní ayẹyẹ tààṣe dìrọ̀sà tó làrọ̀ bíyà ń bẹ́ lẹ́yìn ìgbà yẹn ni wọ́n ṣe wàá mú a lọ léèwé ìmọ̀ Islam ni wọ́n fi ṣáájú fáwa kọ́ tó mú a lọ sí léèwé Tablig ni wọ́n gbogbo bàbá mi tó wá rí àwọn náà lọ sí istima tẹ sọ pé istima òfò tẹ dákọ̀ bàbá mi lọ èmi náà lọ mọ wà ń bẹ kódà nígbà tí ọjọ́ pé tá à ń ṣe àdúrà mo ṣe fídíò ọ̀n bẹ lórí fóònù mi màá padà post ẹ̀ táwọn èèyàn rí wọn ò rí bẹ́ẹ̀ ló ṣe pọ̀ Dr. Sarafa Gbadebo ni mò ń bá wí o l'Ógbómọ̀ṣọ́ ẹ̀yin jẹ̀mẹ́ bídíà mo bù tẹ́lẹ̀ gbogbo àwọn àtàwọn lọ síbẹ̀ yẹn pápátá àpàrùn wákàtí márààrún jẹ níbẹ̀ yẹn à ń kí irun lásìkò irun kọ̀ọ̀kan tí nínú structure tí Tablig máa ń lo yìí tí fẹ́ yà síbẹ̀ yẹn ni wọ́n ní kíníkà tó máa fi ṣe dáwà wọ́n pè ní 6 point wọ́n pè ní 6 point máa padà ṣe program lórí ẹ̀ àní mo fẹ́ sọ ta ní kí ní gẹ́ Tablig gẹ́gẹ́ kí ni wọ́n ṣe nu Tablig gbogbo àwa tá a wá síbẹ̀ yẹn àpàrọ̀ wákàtí márààrún jẹun à ń kírun 247 ẹni tí Ọlọ́run fún lágbára ó ń ṣe kìyàmù lẹ́yìn nẹ́fílà òru tàájúd ó ń ṣe nínú wa tó bá di ọ̀sán à ń ṣe tààlìm láàrin ara wa aka Qur'an ìwọ́ka àjọ kójọ bí mẹ́fà ẹnìkan ka Qur'an ẹni tó ń bá mọ́ ọ̀ka dáadáa tó bá di pé eléyìí àwọn mọ́kànlélẹ́yàlì hurufu yìí kò ṣe dáadáa ibi táwọn aráàfin yẹn ti ń jáde ò ṣe dáadáa kìráàrí ò ṣe dáadáa tó tẹ̀júwìdì rí ò jiná tó ẹni tó ti mọ̀ yẹn òun á ṣe correction rẹ̀ àwa táwọn bàbá wa ti fi wá sílé kí a ti pọ̀ ń bẹ̀ yẹn àwa á ṣe correction àwọn kan bẹ tó tún mọ̀jà náà làwọn náà ti correction tiwa náà ẹ̀yin ò lè mọ̀ tán tó bá di ọ̀sán bí ọwọ́ aago 12 sí 12 á ṣe lé yẹn tá bá ka Kùránì yẹn tán á ka àwọn àdìsí ànábì sallallahu alaihi wasallam ọlá tí ń bẹ fún kíkí ọlá tí ń bẹ fún Kùránì kíkà ọlá tí ń bẹ fún ìjáde sójú Ọlọ́run khuruju fi sabilillah á kà níbẹ̀ láwọn àdìsí ọlá láàfíà tá bá sì yẹn tán á ṣe 6 point ìbára ẹni sọ̀rọ̀ Ọlọ́run tó bá da aago 2 àwọn ti ṣe wá sí fún wa fadakir fàyínà díkírọ́ tánfà olè mọ́mìnì wọ́n sì wá àṣìwò fi ṣẹ̀rẹ́tí fún wa nítorí pé ìrètí yẹn yọ́ máa ṣe ọkàn láǹfààní gbogbo mùmínì mùsùlùmí pátá ní máa ṣe láǹfààní wọ́n sì wá àṣì fún wa nínú wá àṣì náà ayé àpàrọ̀ jáde bẹ́ àdébẹ̀ jáde bẹ́ tó bá di àwọn àsìkò tó bá fẹ́ parí wá sí wọ́n rìkwẹ́sì wípé ta lẹni tó fẹ́ lọ sí jáde láti bíbáyìí wọn ò kókun bọ̀yẹ̀ lọ́rùn o èmi ní nígbà tí mo kúrò bẹ́ẹ̀ mo wálé ní o inú ilé mi mo ti ṣe live program yìí o mi ti bẹ̀ kí n lọ jáde o bàbá mi Tablig ni kò kókun bọ̀ mi lọ́rùn pé wàá lọ jáde dandan o
gbogbo ẹ tó lọ bẹ̀ ṣé wọ́n kókò bẹ́ẹ̀ nìkan lọ́rùn pẹ̀lú lágbájá ọgọ́lọ̀ jáde dandan ìwọ tí wọ́n bá ṣe wáàsí fún tó bá wù dandan kọ́ ni kọ́ lọ jáde tó bá wù àwọn ọ̀kẹ́ ọ̀ máa lọ àwọn ọ̀kẹ́ ọ̀ máa dé ni gbogbo àná àlè lọ lẹ́ẹ̀kan náà kọ́lọ́hún ti tún ṣe mí náà àwọn tí ó tún lọ mo ti lọ tẹ́lẹ̀ kọ́lọ́hún ṣe mí náà àwọn tí ó tún lọ gbogbo ohun tá a wá kàkalẹ̀ yẹn pápátá tá à ń ṣe ní ìsímà yẹn tá à ń ṣe ní jáde yẹn nínú jẹ̀mẹ́ lónìí nínú jẹ̀mẹ́ àwọn jàmáà tó wà ní ilé ayé lónìí nínú àwọn tí wọ́n ní àwọn hùfáàrù àwọn tí wọ́n há Kùránì sórí tó pọ̀jù láwọn ọmọ kéékèèké mo fi Ọlọ́run tó dá mi búra Tablig jẹ́ kan Tablig jẹ́ kan nínú àwọn ìjọ tí àwọn ọmọ há Kùránì sórí jù ìjáde mo há jísù mélòó ni ẹ̀nà jísù mẹ́jọ mo há jísù mẹ́jọ ni mo há jísíù kẹsẹ̀ ìsìbò jísíù kan tẹ́ bá kà ẹ bá gbé Quran jísíù kan afẹ́ mẹ́wàá ló wà nínú rẹ̀ nínú jísíù kan afẹ́ Quran báyìí 1 afẹ́ kejì 2 afẹ́ kejì 3 afẹ́ kẹta afẹ́ Quran kọ̀ọ̀kan mẹ́wàá lẹ́ẹ̀ma bá ní jísíù kọ̀ọ̀kan ẹni tó bá ti experience memorization of Al-Quran rí ẹ lọ wádìí ẹ lọ ní ìrọ̀rọ̀ tí mo sọ yìí mo sì ní nìyẹn afẹ́ mẹ́wàá lẹ́ẹ̀bà ní jísíù kan a sì ní jísíù 30 nínú Al-Quran ayọ̀ àsìkò ọgbà ìbá máa kà á láti bí jísíù kan ìjáde lèmi ti há jísíù mẹ́jọ nígbà tí mo fi ṣe tàfíìsì lọ èmi rí ẹnìkan tó há ní sùúlù Kùránì ìjáde ló ti há ní sùúlù Kùránì tó há tó dúró yẹ́nyẹ́ tó dúró bí Fátíà àwọn yìí wá rè ẹni jáde òfò ni wọ́n ṣe ìtìmọ̀ òfò ni wọ́n ṣe mo wá bí gbogbo nǹkan tí mo wá la lọ ṣe ní símà yẹn 6 months of Sarafa bàbá mi Idris Daudu yóò ayé kọ́mẹ́sì ọ̀sà à ń padà bọ̀ wá síbẹ̀ yẹn sa à ń padà bọ̀ wá síbẹ̀ gé sóni ń padà gbọ́dọ̀ gbọ́dọ̀ Ọlọ́run so gbogbo ohun tí mo wá kàkálẹ̀ yẹn bàbá mi àáfàá ni súnà pèsè ara rẹ̀ ìyàwó wọn tó jẹ́ ìyá mi ẹlẹ́hà tó bójú yẹ́nyẹ́ ni ẹ̀gbọ́n mi lóbìnrin tí bàbá mi bí ẹlẹ́hà ni àbúrò mi lóbìnrin tí bàbá mi bí mọ̀fọ́lọ́bùrẹ̀ ẹlẹ́hà ni àwa lọ sí ìsìmá à ń kírun bẹ́ẹ̀ à ń ṣe àdìkárù à ń ṣe tìláwàtìlì Kùránì à ń ṣe kìyàmù láì gbogbo ohun tí yẹn máa ń ṣe nínú ẹ̀sìn kódà ní ohun tí yẹn fẹ́ rọrùn fún yẹn tí yẹn bá wà lé látara àwọn kẹkẹ àtàwọn kẹkẹ tá a máa ń ṣe bẹ́ẹ̀ àwọn ìdíwọ́ kan tí yẹn fẹ́ rọrùn fún yẹn ó tún rọrùn fún wa dáadáa níbẹ̀ yẹn gbogbo ohun tá a wá ṣe yẹn ìbéèrè tí wọ́n fẹ́ bèèrè lọ́wọ́ yìí ni dókítà gbogbo ohun tá a wá ṣe níbẹ̀ yẹn pápátá lílọ tá a lọ yẹn àti ohun tá a wá ṣe àti irú àwọn èèyàn tá a lọ bẹ̀ yẹn mo fẹ́ bi í léèrè àkọ́kọ́ náà kí ni bídíà nínú rẹ̀ tẹ̀ bá dáhùn pẹ́sẹ̀ wà láàyè yan bàjẹ́ tẹ̀ bá dáhùn pẹ́sẹ̀ yẹn Dr. Sarafa Gbadebo wà láàyè yan bàjẹ́ bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ pé wọ́n máa ń sọ̀rọ̀ Tablig èmi fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ mọ́ àwọn pé àwọn tó ti forí gbálẹ̀ ló máa ń gé Tablig alẹ́ nìkan bẹ ó ń bá mi ṣe mùnẹ́ káṣà èmi kọ́ lẹ́nu yẹn bá ṣe mùnẹ́ káṣà ọ̀tọ̀ lẹ́ntẹ́ nìyẹn bá ṣe mùnẹ́ káṣà ẹni wọ́n sọ yí pé ọ̀rọ̀ tó ń sọ yìí agbára òwò kéwù agbára òun ọ̀ka ṣùgbọ́n òun mẹ́nìkan tó ń mọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ yìí ó lè bọ̀ fà á ọ wá mú wá sọ́dọ̀ mi nígbà wá dé ẹni yẹn sọ̀rọ̀ pa bídíà ni kíní kan ìjáde bídíà ni ká lọ síbí wọ́n ní ká fi síbí jẹun bídíà ni
àwa sọ̀rọ̀ bá sọ̀rọ̀ mo gé ọ̀rọ̀ yẹn nípa mọ́rọ̀ wa ti bá ráyè dáadáa mo ké kọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn sọ́ọ̀tì àwa sọ̀rọ̀ débi kan ọwọ́ ní kíní yẹn kò sẹ́ẹ̀dì fún wọn ní òkè ohun tí wọ́n ní ọ̀sẹ́ẹ̀dì fún yìí màá wá mẹ́rin wá fún ọ mo wá fún ní tíra kan tọ́nà èrè ògì sí wa ń bí àdìsí ànábì bẹ́ẹ̀ bí tíra yẹn kódà kìyàsí tó ń bẹ lábẹ́ àdìsí ànábì yẹn lọ́wọ́ ọwọ́ níbo làdìsí yẹn sí wa mo wá ka àdìsí yẹn fún ọwọ́ lòun ò tí gbàgbọ́ mo ní kò lè má dàrẹ́ láàmú ọlọ́run ayélujára wọn mo mú fóònù ṣámílà ń bẹ lórí fóònù títíra kún bẹ́ẹ̀ bìbà mo wá tíra yẹn lọ lórí ṣámílà fún òun náà ka àdìsí yẹn ẹ pé kí ló yí fún mi ibi mo ti mọ̀ wípé orí ibu ti bá wọn pápátá wọ́n ti ṣòfò dànù ẹ pé kí ló wí ó ní àdìsí tẹ mú wáyé àdìsí yẹn ọwọ́ àṣọ yìí wúlò tó àdìsí ọlọ́láàfíà ni ṣùgbọ́n àfa àtọkọ tíra yẹn ó súnmọ́ kọjá pé kéfìrí ni ṣẹgbọ́rí ọládìsí tá a mú wá tá a fi báàkì ọ̀rọ̀ àdìsí ọlọ́láàfíà ni oníṣùgbọ́n àfa àtọkọ tíra yẹn ó súnmọ́ kọjá pé kéfìrí ni ìjọ yẹn orí mi sì ń dàrú ibi tí mo ti wá lọ òun ni wípé gbogbo nǹkan tí mo kà kalẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwa tí tọ́jà ọmọ kékeré ta wà ní ìsìnmá àtẹ̀rí yẹn hafiz ni wá kò fáàsì lọ́pọ̀ nu wa àwọn bàbá wa kẹ́lẹ́ wà tí wọ́n há Kùránì sórí àwọn kan wà nu wa tí wọ́n wà ní àwọn jami'atil islamiyya ní Cairo ní Kuwait ní Mamlakatu Saudi ni tí wọ́n wà ní jamia tí wọ́n ṣe àwọn tó lọ jáde ọdún kan kí sọ 90% lọ jáde ọdún kan ẹ tó bá ti parí jamia àwọn parí fànẹ̀wí tí wọ́n ti pé ìmọ̀ ti dára rẹ̀ wọ́n ní kó tó má rí tí ó bá ti má rí ni o yóò lọ jáde ọdún kan ìmọ̀ tó wà lára rẹ̀ kó fún ṣe out ọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ tẹ́ kí n sọ nípa ọ̀rọ̀ Tablig lálẹ́ yìí ṣùgbọ́n kí n kọ́ fẹ́ léyìí ṣe mùkọ́dímọ̀ náà fún Dr. Sarafa Gbadebo torí wọ́n sọ trash lẹ́nu gbogbo ọ̀rọ̀ tí Dr. Sarafa Gbadebo wá ń sọ àwọn náà múra wọn ẹ̀yin fọra yín mọ́ wípé àwọn ọ̀kẹ́ ni òsì lórí mílà òsì lójú ọ̀nà ta ni yí ayé Kùránì wà látùsákú àfúsàkún ẹ má máa fọra yín mọ́ pé ilẹ̀ mọ́nà huwa àlámú bímọ ní takọ̀ ọlọ́run lọ́mẹ́ni tí ń páyà rẹ̀ ojúláyé ọ̀rọ̀ òde nù sọ̀rọ̀ tẹ́sán lẹ́nu lálá máa tẹ̀lé ìpayà ọlọ́run ọlọ́kẹ́ tí mo wá padà wádìí bọ́ àtàwọn tí wọ́n ní àfáà àtọkọ jẹ́ àkèfèrí ní ṣùgbọ́n àdìsọ yìí àti àwọn Sarafa Gbadebo yìí ìwádìí mi fi yé mi pé ohun tó súnmọ́ jù òun ni wípé àwọn kan ni wọ́n ń lò wọ́n against Islam wọ́n ń gba owó láti máa ba ẹ̀sìn Islam jẹ́ ni wọ́n ń gba owó ẹ̀yin ló ṣe astaghfirullah bàbá wa Idrisi tí ń gbé yẹn ní àdìsí dáadáa ni ṣùgbọ́n àfa àtọkọ jẹ́ àkèfèrí ni kò tí wá sánẹ́nu àdìsí yẹn o wọ́n ń gba owó lọ́wọ́ àwọn kèfèrí àwọn ọ̀tá Islam kan ni wọ́n fi ń da Islam rú tí ó bá rí bẹ́ẹ̀ mùsùlùmí tí ń kírun tó háyàwó rẹ̀ tí ń tẹ̀lé súná ẹ wá níbi díà ní í ṣe ẹ bẹ́ẹ̀ sórí ibú ni àbí ẹ̀rí kẹ́límọ̀ tẹ́sọ̀ lẹ́nu kẹ́límọ̀ tó bu tọ́lọ́hún lè ti payé rẹ̀ eléégún bẹ́ẹ̀lẹ̀ ẹ̀ lọ́ba pé ṣe bídíà kẹ́ ní wọ́n lọ́gbẹ̀kú lórí rẹ̀ àwọn bàbá àtàná àwọn eléégún yẹn ni wọ́n bá fà á àwọn bàbá àtàná àwọn olóró yẹn làwọn bá fà á àwọn bàbá àtàná jáìrìlù kò fárò àlùmọ́nẹ́fìkì náà ni wọ́n gbógun ti kèfèrí àti mọ̀nẹ́fìkì inú Ìsìlámù ẹ̀yin wá ń gbógun ti mùsùlùmí ẹgbẹ́ yín wọ́n ṣépè fún yín ni ẹ̀yin náà ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀ múra yín Dr. Sarafa Gbadebo lókè sọ lẹ́ẹ̀kan yìí pé ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ́ dàbí pé lákìlẹ̀ alákún wala tafkura wala tadbira ẹ̀yin kì í òrùn sọ̀rọ̀ tẹ́ ń sọ náà mùsùlùmí ń kírun ó kó o ti pé kẹ́límọ̀ ẹni tí ọ̀tàkà yọ̀ kánú ẹni tó lọ hajj lu wọn ẹ̀ẹ́dẹ́ bàdá wọn a sì rí ẹ̀yìn tàbílígì tí wọ́n pe kálímọ̀ kan tó kú a rí tàbílígì tí kú sórí irun
bàbá mi mo fi Ọlọ́run tó dá mi búra alukurani bẹ níbí mo fi Ọlọ́run tó dá mi búra bàbá mi wàláhì súnmọ́bìlá ìlú Ìṣẹ́yìn mọ́ wa ẹ lè ṣèwádìí rẹ̀ bàbá tó bí bàbá mi wọ́n pe kẹ́límọ̀ la ilaha illallah kan tó kú Tablig ni kìí ṣe pé wọ́n sọ̀tẹ̀ fún mi kọ́ mo wà nígbà tí wọ́n pọ̀ kàkà kú mo wà nígbà tí wọ́n pọ̀ kàkà kú ẹ wá ní ẹni tó bá níyàwó nu wọn kọ́lọ̀ kó ẹni tó bá lọ́mọ nu wọn kọ́lọ̀ mọ́mọ́ rẹ̀ ẹni ọmọ wa ọ̀gá gan o àwa ti rí wípé kìí ṣe ìsìláàmù lẹ́yìn jà fún àwọn ọ̀tá ìsìláàmù ni wọ́n ń lò wọ́n ń fún yín lówó nínú àwọn pé kẹ́ máa tako ìsìláàmù kẹ́ máa bà ìsìláàmù jẹ́ owó lẹ́gbà àwọn ń fún yín lówó ẹgbàgbé wọ́n fún yín lówó ó tako làákàyè ìkànnú àwọn ọmọ ìyá yín níṣẹ́yìn bíbà yìí ohun tó jẹ́ kí n mọ̀ pé wọ́n ń gbowó nìyẹn mo forúkọ bò láti rí náà tó bá padà yá ń gbò pẹ̀já tọ́lọ́mbà fẹ́ àwọn tí wọn aago 8 àárọ̀ ni máa ń kírun ìrun jùmọ̀ tí wọn bá kí láago 8 wọn kí láago 9 ọwọ́ apẹ́tẹ́ aago 10 àárọ̀ ni wọ́n kírun jùmọ̀ nílùú Ìṣẹ́yìn bí kìí ṣe Mọ́kà nílùú Ìṣẹ́yìn bí Ìṣẹ́yìn la wà ọ̀rọ̀ mídíà ni mò ń sọ yìí ẹ̀yin tẹ́ bá léyìn ní Ìṣẹ́yìn tẹ́ wà lórí mídíà ẹ confam aago 9 9 ọpẹ́tẹ́ ń gbà mí wọ́n wá pẹ́ o aago 10 ni wọ́n kírun jímọ̀ ṣé ìsìlámù nìyẹn wọ́n ní àwọn Dr. Sarafa náà làwọn ń tẹ̀lé àwọn lọ̀gá wọn ìwọ́n tó yẹ kí n mọ̀ pé àwọn ọ̀tá ìsìlámù ní ń lò wọn ọkùnrin tá à ń sọ èyí tọ́jú lórí wọn bíbáyìí bí kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ náà ti pọ̀ nílì ẹni ṣe kíní kan yọ wọnẹ́ ẹ ṣe wáàsí ẹ wọnẹ́ ẹ ṣe síkìrì ẹ wọnẹ́ òun jẹ́ ó máa ń gba síbí lọ́wọ́ bàbá rẹ̀ yóò ní bá mi tí bàbá rẹ̀ bá ti fẹ́ jẹ́ ọ̀yọ́ gba síbí bàbá mi àní ẹ má ṣe bídíà mọ́ ẹ wàlá tẹ̀kúnlá wúfí oh my goodness. ayé àkùrá ni àwọn òbí méjèèjì ẹ má ṣe sí wọn ẹ má sọ̀rọ̀ bàjẹ́ sí wọn ẹ má jagbe mọ́ wọn ọmọ àlọ́ gba síbi kí ni ẹ bá mi jẹ́ gan o bàbá rẹ̀ wà mùsùlùmí fẹ́ jẹun bàbá rẹ̀ yóò àlọ́ bàbá mo ní ẹ má ṣe bídíà yóò sì jáde gbà lọ bàbá rẹ̀ mo ní ẹ má ṣe bídíà mọ́ ẹni tá a wá ń sọ yìí ibi tí mo ti mọ̀ pé wọ́n ń gbowó nìyẹn o wọ́n ń gbó lọ́wọ́ àwọn ọ̀tá ìsìlámù wọ́n fi ń ba ìsìlámù jẹ́ ní o ẹnìyẹn wá lọ síbi ìkómọ kan àwọn ọ̀gá wọn yẹn lọ síbi ìkómọ kan àwọn jẹ̀mẹ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá rí wọ́n wá sọ fáwọn ọ̀gá wọn lókè wípé ọ̀gá wọn máa lọ síbi ìkómọ ó ti ṣe bídíà o wọ́n ní wọ́n wá pè ń gbọ́ ó ní fámílì àwọn ìbọ̀ tó ń lọ wó bóyá wọ́n tó àgàrà àbí wọn ò tàgá kó wọ́n lè mọ̀ wá sí tó wọ́n ṣe against wọn pé kò yẹ ká tó àgàrà bá fẹ́ ṣe kó mọ kákẹ́ pẹ̀rẹ̀ ká hẹ́rẹ̀ lásán ni wọ́n wá ní fún lílọ́tọ́ lọ síbi wọ́n ti ṣe bídíà yẹn wọ́n ti ń kó mọ yẹn wọ́n lọ wọ́n ní wọ́n ti kó mọ wọ́n ṣe bídíà yẹn fún lílọ́tọ́ lọ yẹn wọ́n dẹ̀ yọ́kò lórí wọ́n lò ní ṣe àmírù àwọn ọmọ wọ́n yọ́kò lórí wọ́n wá ní wọ́n gbọ́dọ̀ fún lówó oṣù tí wọ́n fún mọ́ ibi tá a ti tuta àti àfihàn pé gbowó oṣù nìyẹn bí mo ṣe ń sọ̀rọ̀ sí ó ti ń lọ bí oṣù kan àbóṣù méjì sí ẹnì yẹn ti wà ń bàdẹ̀ tí ń jámọ́ ọ̀kadà báyìí ẹni tí gbogbo yín ọmọ náà ni ẹ̀yin tẹ́ wà ń sẹ́yìn ẹ ti kírun aago mẹ́rin irun kí ní aago mẹ́wàá àárọ̀ aago mẹ́sàn-án irun jímọ̀ ẹ ti ń jámọ́ àníbàdẹ̀ báyìí wọn ò fún lówó oṣù mọ́ wọ́n lọ àwọn táwọn ní kọ́ máa lọ gbógun ti bídíà àwọn náà ti lọ sí bídíà ó ti lọ síbi wọ́n ti ń kó mọ́ ẹ wò rò rí ẹ wò làákàyè lójú wa kọ̀ fáwọn ìgbà no wonder ọ̀rọ̀ táwọn àwọn Dr. Sarafa Gbadebo sọ lẹ́nu yìí nísìnyí wọn ò lè má sọ̀rọ̀ ẹ̀ náà bóòlù owó ṣe wọlé ọbẹ̀ táwọn kan ṣe kalẹ̀ yìí jẹ ẹ̀yìn ní èsì jáde lónìí kẹ́ máa lọ gbógun ti àwọn ẹlẹ́bọ kẹ́ máa lọ gbógun ti àwọn eléégún ẹ lọ gbógun ti àwọn olóró kẹ́ wò bá yọ wọ́ọ̀kì so fún di eléyìí ẹ jẹ́ kí n dúró ní báyìí torí àsìkò ṣé kí n gbà pé ní àbí kí n má gbà pé àwọn báyàwó yìí wọ́n fẹ́ pé wọlé ẹ má pè sórí WhatsApp yẹn o
direct call ní kẹ́ pé phone kan tí wọ́n fi ṣe program náà nìyẹn Android mi ò pé méjì ẹni tó bá fẹ́ pé ẹ ti nọ́mbà yẹn ẹnìkan lè bá type nọ́mbà yẹn so bí a kì í gba kọ́ méjì àbí mẹ́ta tabarẹ́ tó yẹ pé wọlé ẹ bá type nọ́mbà yẹn 081 46 17 89 23 ẹ bá type nọ́mbà yẹn sà ẹ bá type nọ́mbà yẹn mọ́ ẹ tó bá fẹ́ pè wọlé mo fẹ́ ká dá sétò yìí so bóyá èèyàn méjì àbí èèyàn kan question tí mo béèrè lọ́wọ́ Dr. Sarafa Gbadebo ẹni láti dáhùn rẹ̀ o gbogbo ohun tí mo kàkà lẹ̀ wípé à ń ṣe àtàwọn qualities tó wà lára wa yẹn èwo ni bídíà nínú rẹ̀ mo fẹ́ mọ̀ o ṣé irun tá ń kí ní kìtìmà ní bídíà ni hadith tá ń ka ní kìtìmà ní bídíà ni àbí lecture wáàsí tá ń gbọ́ òun ni bídíà mo fẹ́ mọ̀ o àbí tàlímù tá ń ṣe tá ń ka Quran lára wa òun ni bídíà mo fẹ́ mọ̀ o àbáwọ̀ ọmọ Tablig tá ń ha Quran sórí òun ni bídíà mo fẹ́ mọ̀ o bídíà gangan nínú ìrìn àjò Tablig mo fẹ́ mọ̀ question nìyẹn summary gbogbo tá bá bọ̀ látàárọ̀ nìyẹn summary gbogbo tá bá bọ̀ látàárọ̀ nìyẹn kòlásọ̀ rẹ̀ nìyẹn ihun tó jẹ́ bídíà nínú ìrìn àjò Tablig gangan mo fẹ́ mọ̀ so fún di eléyìí Ọlọ́run ò ní ṣì wá lọ́nà o man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu ẹni tọ́lọ́ bá fẹ́ fi mọ̀nà ẹ̀dá kan ò lè ṣì lọ́nà ẹni tọ́lọ́ bá yẹ ṣì lọ́nà kò sẹ́nìkan tó lè fi mọ̀nà so ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń pariwo kíníkan ọ̀dà àwa ní àbíyá wa ń rún àbíyá dayin Dr. Sarafa Gbadebo àbíyá ti yín náà rún ó ń rún àwọn ọmọ tí ń tẹ̀lé yín ìwà púpọ̀ lọ́wọ́ tí yín náà wọ́n rẹ̀ lẹ́ sọ láì forí gbálẹ̀ ayé àkùrá sí ní àtàmùrú náà nẹ́sà bìlìbírì ẹ̀yin náà lẹ́ẹ̀ma pàwọn láṣẹ dáadáa wàtánsá wọn ní àǹfúsàkùn ẹ̀yin náà ẹgbàgbé orí yín wà á tún tẹ̀sí nínú kìtàbà afala ta'qilun Dr. Sarafa Gbadebo ayé àkùrá ní afala ta'qilun ọlágbára o so fún di eléyìí hadihi tadhkira faman sha'a attakhadha ila rabbihi sabila wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin wa bidhalik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bàbá mi Idrisi ẹ lè chat mi up lẹ́yìn.